okay tẹ́ bá ti wá lọ rà ní plant nǹkan méjì lẹ mú wá sọ fún àwọn customer mi pé ẹ máa expect nǹkan méjì o kì í ṣe gbogbo gas ló máa rùn ẹ má ṣe mistake kò gbogbo gas kan ló máa rùn. èwo ló wá máa ń rùn yẹn èwo ni kì í rùn èwo ló wá dájú nínú ilé tó ń wà. méjèèjì náà ló dáa àmọ́ tẹ́ bá ti ṣí gas bóyá ẹ fẹ́ dé orí àbí nǹkankan tí eṣinṣin bá ti ń kun orí gas ọ̀rọ̀ gas ní gbogbo àgbáńláyé we don't have anything less than 15. ní gbogbo àgbáláyé. anywhere in the whole world gbogbo ẹni mo fi sọ mo ti máa ń sọ tipẹ́. nípa gas. gbogbo nǹkan tó níran ṣe oníṣepẹ gáàsì dí gas that gas that 15 ni. 15 gbogbo ẹ̀ àmọ́ àwọn mẹ́wàá kan wà tó wọ́n sàlẹ́sà tó jẹ́ the best of the best of 10. àwọn èèyàn mọ̀ pé gift yẹn wà lára èmi bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá kọ́ mi ní nǹkan ẹyọ kan bẹ́ẹ̀ mi ò ṣe sọ nǹkan ẹyọ kan ẹ di 1 million òun ló máa ń rìn nínú ọpọlọ mi. àwọn tó wọ́n jẹ́ àwọn ọ̀gá mi tó wọ́n wà pẹ̀lú tí wọ́n sí pẹ̀lú orí ọrí wọ́n á máa ṣe ojú kòkòrò pé àwọn fẹ́ tẹ̀lé èmi àtọ̀gá jáde tẹ́ ẹ bá ti lọ síta tẹ́ lọ tajà tó sọ fún kọ́tọ́ pé microphone tí mo mú lọ́wọ́ yìí o kì í sọ̀rọ̀ nìkan ní gbé jáde àwọn èèyàn kan wà nígboro ayé wá ní kẹ́ prove ẹ̀ pé ó yá kí nìkan mi tó tún ṣe ẹ̀ pé amóhùnmáwòrán ni ọkọ ẹlòmíì lè máa lọ sí pé amóhùnmáwòrán ni à ń gbọ́ nǹkan tó ń sọ bọ̀ ṣé ẹ̀ rí nǹkan tí ó yẹ kẹ́ ẹ rí gẹ́gẹ́ bí tí a báwọn èèyàn ṣe ń wò yín sí pé mo like picture nǹkan tí bọ̀bọ̀ máa ń record technically ẹ̀kọ́ tó wà dín nǹkan báyìí èèyàn kù sọ̀rọ̀ títí yín again so a week after èmi rí ọjà tá a bá ti tà wọ́n máa fi ń calculate pé ọjà mélòó ẹnìkan tà níjọ́ kọ̀ọ̀kan I'm talking about electrical electronics for this period that time èmi máa ń ta ọjà tí wọ́n á mú èèyàn bíi mẹ́ta pẹ̀lú mi ìgbà tó yá wọ́n di mẹ́rin wọ́n di márùn-ún ọ̀gá tó wà ní top wọ́n ni this guy is something else àwọn girls wá pọ̀ ní àkáwọ́ mi gan Mohammed lọ́rọ̀ gbà yín ká bàbá èkó là ń sọ yìí náà wọ́n á plug socket wọ́n á pa generator mo dúró mo ń wò wọ́n socket yẹn ò tètè kú ó sì lò bí abi 10 minutes kó tó kú wọ́n á ní ẹ̀sà wọ́n ní we use filter cycle breaker why not convert it to be a recharge socket ọ̀bọ̀n yẹn ojú báyìí do you have the component ẹ̀gbẹ́ ńgbà tí ẹ̀ ń bá mi tí mo tẹ́ dé ìbàlẹ̀ kan mo ń receive call mo pe chairman ọ̀nà alábẹ́òkúta ẹ̀ báyìí August mo bá wọn sọ ọ̀gá wọ́n ti dé o wọ́n ní Yínká sọ mo sọ fún Prime mo ní ẹ̀ ń bọ̀ wá wọ́n ní sọ nǹkan tó bá yẹ kó o sọ tèmi pé manage ní bias tèmi màá help gbogbo àwọn tó wà pẹ̀lú mi àwọn náà máa tọ́jà tiwọn. Sẹ́rí there's one thing about this life when you know how to do something you think ahead of other people. ẹ má bínú sáà mo rántí jọ́ tí mo pàdé uncle Túndé Kèlání is my best man is my daddy mo máa fi wọn proud àwọn tí mo mọ̀ ní industry pọ̀ gan 4 to let's say 7 years táwọn family mi kan kò fojú kàn mí they don't know where I am. níbi pé àdá kó lè gbà yáyé grandma ẹ̀ máa sọ ìyá wa ya ṣàgà wọn á ní Yínká lọ marry èmi ní pé mo fẹ́ ní owó kí tó marry kì í ṣe èmi nìkan kí ni ẹ̀ ń dà láàmú àwọn ọ̀dọ́ àpọ̀ tó yé kí ni ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀. Liquid gas, we have hydrogen, we have argon, we have helium, and we have butano. Butano can be converted to be an LPG tí gbogbo wa máa ń lò létà máa fi ń dáná. Ó dẹ̀ ló máa ń dá wàhálà àlejò nísìn. Oxygenated gas náà máa ń lò ní hospital tó máa ń gbé sáwọn èèyàn nímú yẹn. Hydrogen is one they use àwọn weather náà máa ń lò. Kí ni carbide kan tó máa fi ń lè wẹ́ẹ̀dì kìíní yẹn and so on like that. Helium ó ní bọ́n máa ń lò ní industrial use. Let's talk about èyí tó jẹ́ titiwatiwa pé ó ti dilé ó ti tọrọ fọ́n kálé bọ̀bọ̀ tó sọ̀rọ̀ yìí ó ti mọ̀ wá tẹ́yán láàrin ọdún kan ẹ̀ẹ̀mejì péré ó kéré ju ẹ̀gbọ́n má service ẹ̀. pé yẹn gbọ́dọ̀ service gas. bẹ́ẹ̀ ni àwọn table top gas tẹ̀bí dáná lé I'm telling you the truth sir. ìdọ̀tí tó wà nínú hose yẹn ó pọ̀ kọjá bóyá yẹ ìdọ̀tí yẹn ló máa ń block ojú ibi tó yẹ kí iná gbàjá orí bọ́nà tí ò bá ti wáyé a máa force ẹ̀ tó bá ti ń put ẹ̀ sórí bọ́nà yẹn a máa jẹ bọ́nà yẹn díẹ̀díẹ̀ bọ́nà yẹn á tètè máa bàjá á dógùn bó ṣe ń dógùn àwọn nǹkan tó ń dógùn ní bọ́nà yẹn á tún máa padà sínú inú ihò yẹn padà tátẹ́gùn bá ti fẹ́ sàn bá ti pa ó máa padà sínú inú hose yẹn á lọ máa block ojú ibi tí ó ń gbàjá lọ sí bọ́nà tí ò bá ti wá ráyè máa padà sórí regulator cylinder yẹn òun ló fà á táwọn hose mi tẹ máa ń lò lé tó máa fi ń wú bẹ́ẹ̀ ni ìmí àwọ̀ akọ̀ bẹ́ẹ̀ dànù mo ka kinní kan ní ìjọ tí mo rí yín last bí a week after wọ́n gba ọmọ ọ̀dọ̀ sà wọ́n kọ́ ọmọ ọ̀dọ̀ bó ṣe máa lo grill àti oven gas ó ní table top ní olójú mẹ́ta scanfros ó dẹ̀ ní hot plate ó tan hot plate kalẹ̀ tó ń gbóná ó dẹ̀ tún tan gas náà ìyẹn náà ń gbóná ń ṣiṣẹ́ lọ́wọ́ ó wá lọ sí pálọ̀ ó ti gbé nǹkan kan lójú ara rẹ̀ nǹkan tó gbé kan náà ti gbàgbé tí wo cartoon film lọ
oven tí wọ́n tàn kalẹ̀ nígbà táwọn àwọn tó ń ṣe kéèkì wọ́n ṣe birthday mọ́júmọ́. Ọ̀rọ̀ tí mo sọ kò sẹ́ni tí ò mọ story yẹn. Bí mo ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ bí ajẹ́ gbọ́dọ̀ sanwó ẹ̀ máa yẹn àti ìyàwó ẹ̀ wọ́n wà lọ́sípítù. Ọmọ ọ̀dọ̀ tó kọ̀ sí ní gangan nǹkan kan ò ṣe ọmọ yẹn. Mo fẹ́ bèrè pé ṣé ó wà lára tó máa ń fa ìbúgbàwù nígbà míì tí wọ́n ló máa ń ṣẹlẹ̀ àbí kì í ṣòun. Rárá, ní tilẹ̀ tó lọ́hùn. méjì ni. Okay. Bẹ́ẹ̀ ni torí mo pa àwọn èèyàn owó mi lẹ́gàn. Okay. Engineer kí làwọn máa mú ní kán ní sùúrù kán má tiẹ̀ fọwọ́ kan anything. Kíní ẹ̀ ti dùn mo ní kán lọ mú aṣọ kí wọ́n sókè sínú omi. Tá bá ti sókè aṣọ sínú omi ibi tí kíní ẹ̀ ti ṣẹlẹ̀ gangan ló main source bí ó ti ṣẹlẹ̀ gan kán fi aṣọ kán fi cover rẹ̀. Tá bá ti cover rẹ̀ everything will stop. Yes. Gbé tí gáàsì bá ṣe gbáwù. Anywhere because hose yẹn ti là ó ti wà lọ́hùn yẹn kò dún lórí cylinder now. Anytime tí ẹ bá ti lo anything tó ní ṣe pẹ̀lú table top gas ẹ ń parí gbogbo náà tẹ fẹ́ dá ẹ ṣe rice ni ẹ ṣe wà ní lórí ẹ gbúdọ̀ neat ẹ. Ẹ gbúdọ̀ nùnú kẹ́ jẹ́ kó neat. Kì í ṣe pé kẹ́ ẹ ò pé màmá nù later. Ok nǹkan tó ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú-Òde yẹn tí n bá sọ fún mi pé àwọn nǹkan òróró yẹn tó máa ń yí gbogbo etí tọ́bùgà táwọn èèyàn kì í kàkún yẹn òun náà ó wà acidic in nature. Ó máa help tí iná bá dún gbàm ó máa múná. Gbogbo washing machine kan ló máa ń lò náà. Yes. Okay. Research ti kọjá bẹ́ẹ̀. Irú kíní ta design yẹn ó ti need way ta ṣe ń connect ẹ̀ mọ́ solar energy. Tá bá ti connect ẹ̀ mọ́ solar energy wọn pé kí wàá ní base ọmọ component wà nílẹ̀ fún already. Ṣé rí compressor táwọn èèyàn máa ń lò tó máa fi ń fẹ́ kíní tó máa fi ń paint compressor ní size. Àwọn compressor kan tó wà pé iṣẹ́ títí ẹ̀ ó máa tún ní àǹfààní àti gbéná já yàtọ̀ sí generator. Bẹ́ẹ̀ ni mo sọ. So a máa ń lò instead of yẹn a máa connect ẹ̀ máwọn base kan kí n máa ṣàlàyé ẹ̀ tó àwọn tó jẹ́ ọ̀gá mi máa tàn pé bọ̀bọ̀ ìfẹ́ tó àṣírí wa ṣá no. Ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ ká máa fọṣọ ká máa fi ṣe iṣẹ́ ṣe get you can call my number I will surprise you. Gbogbo iron láyé wọ́n máa ń lẹ̀ mọ́ra wọn láti complain tó fi máa dúró tó máa wà pẹ̀lú ara wọn. Nǹkan tẹ́ máa fi mọ̀ ni pé tómi bá ti ń dà sí lára a máa ṣí dẹ̀dẹ̀. Yes sir. Ìyẹn àwọn gáàsì 15 years. Any cylinder. 15 years ni. Ìyìn sọ àwọn kéèké yẹn o. Bó ṣe wà yẹn yes sir ẹ má yẹ kí n tàn yín sir Mr. Tobi ní orígun mẹ́rin Ogun State tí Ogun State federal government tán bá fẹ́ gba èmi àtàwọn ọ̀gá mi tán bá fẹ́ gbà wá special we are ready to work with you guys. Wọ́n ní àǹfààní àti produce gas títí wọn. I'm telling you the truth sir. Pé odidi Ogun State lè produce gas. They should call me. Nǹkan tó mú mi wọnú solar ni pé ṣé rí solar energy yẹn ó ní ṣe pẹ̀lú gas energy náà. Bẹ́ẹ̀ ni because iná tí solar máa produce àwọn base kan wà lórí gas system tó ní ṣe pẹ̀lú electricity like hot plate on the top of this thing they can use it ó ní bóyá máa connect base a máa ń pè kíní kan ní balance àwọn èèyàn kan máa ń pè ní cut down it's a power cut down. Wọ́n lè gbé 5 kVA solar energy wọnú ilé kan kí wàá ní òun nìkan lè máa fẹ́ máa lò fún hot plate no ó máa burn everywhere. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín ATJ Textiles Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà báàgì agbádá súùtì dúfè beddings wedding gown bangles cotton táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street Ṣódùbí Oníkólóbó Abẹ́òkúta Ogun State Nigeria. Ẹ̀wẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803 472 0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook ẹ tẹ ATJ Textiles aṣọ àdìrẹ ilẹ̀ wa tiwantiwa ni. Tá a bá ń sọ̀rọ̀ nípa ìran Yorùbá ọgbọ́n ìmọ̀ tẹ́lẹ̀dùmarè fún wa kì í ṣe kèrémí o tó fi jẹ́ wípé àwọn ọgbọ́n àtinúdá tó ṣàròtọ̀ tó sì ń ṣàfihàn wípé ọlọ́pọlọ pípé ni wá ó wà níbẹ̀. Gbogbo ẹ̀ lẹ́wò nínú fídíò yìí. Mo wà pẹ̀lú ẹnìkan tí màá fẹ́ káwọn náà kí wọ́n dárúkọ wọn fún yín
àti tí wọ́n gbé dání. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ tèmi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé, ẹ kú dédé àsìkò yìí. Mo kí yín sà. Hello ọ̀gá wa. Ẹ lè bá gbé súnmẹ́yìn ẹnu. Mo lè gbé báyìí àbí. Mo kí gbogbo wa káàkiri àgbáńlá ayé. Mo dẹ̀ kí Bembeyeke TV. Ẹ̀rẹ̀míre pẹ̀lú iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe látẹ̀yìnwá. Wọ́n ń gbé àṣà àti ìṣe wa ní arugẹ. Wọ́n dẹ̀ ń ṣe àwọn nǹkan tí ó jẹ́ nǹkan ìwúríyá tí èmi máa ń wò ní gbogbo orí afẹ́fẹ́ ní gbogbo ìgbà. Láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjò. Orúkọ tèmi ni Engineer Yínká. Àbí orúkọ mi láti ilẹ̀ gangan. Ahmed Abubakar Sọlá àti lórúkọ mi. Ọmọ ìlú bíbí Ìlọrin ni mí. I'm from Kwara State. And iṣẹ́ tèmi gbé dání, I'm a gas engineer. Àmọ́ nǹkan tó bí being a gas engineer is more than 8 to 10 years ago. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn dẹ̀ mọ̀. Ó ti tó bí 10 years ago. 8 to 10 years ago. Actually, ìkan náà àwọn ẹ̀gbọ́n mi tí wọ́n jẹ́ àǹtí mi gan tó ń tún jẹ́ bí mọ̀mọ́ mi, àǹtí Àríjẹ, àwọn ni mo lè dá orúkọ wọn nígbà tí mo wà ní oko filling ní Gando. That was a short time ìgbà tí ìkan lára àwọn oní eré orí ìtàgé àbí ká ní pè ní àwọn oní hip hop tó ṣaláìsí, that was 2010 years ago tó ṣaláìsí. Èmi lọ darapọ̀ mọ́ iléeṣẹ́ tó ń pè ní Top World Electrical Electronics. So mo dẹ̀ ṣe bí ọdún méjì pẹ̀lú wọn. I'm an impact runner. I run impact every blessed ìjọ́ tí mo ti join mo ti bẹ̀rẹ̀ sí run impact. And curiosity. Kí ni impact yẹn? Ẹ jọ̀ọ́ ẹ bá a ṣàlàyé dáadáa fáwọn tí. Okay, being an impact runner pé tí o bá ti débẹ̀ yẹn wọ́n máa mú ẹ, wọ́n bí mo débẹ̀ gbàrà mo wá pàdé irú yín sà. Wọ́n wà ní pé kẹ́yìn gẹ́gẹ́ bí ọ̀gá mi. Understand? Àwọn ọjà tó bá ti kó látòkè òkun, òun làwa máa ń assemble. Tá bá ti wá kó jọ, àwọn ọjà kan wà tí pé ó wà special táwọn èèyàn nílò láti máa lò bí àwọn design àwọn electromagnetic massage products. Àwọn èèyàn mọ̀ bọ́n ṣe ń lò. And most of the solar system users, àwọn èèyàn mọ̀ bọ́n ṣe ń lò. And most of the anything home appliances tó ní ṣe pẹ̀lú nǹkan táwọn èèyàn máa ń lò nílé, a lot of people don't know the way they use it. Ẹ mọ̀ bí pé mo ṣe bó sà. Ẹ lè sọ láǹfààní àti sọ. So kó lè jọ yé nígbà tẹ́mi wá wo ọ̀dọ̀ wọn, wọ́n mú mi mọ ọ̀gá mi kan Oríyọrí lórí àmọ̀ wọn sí. Ọ̀gá yẹn ga ó ṣì gbọ̀nlẹ̀ bí Ọdúnládé báyìí. Wọ́n good gan. Èmi máa ń wọ níta ni mo fẹ́ mú ní ẹni mo fẹ́. Èmi máa ń béèrè question ní gbogbo ìgbà lọ́wọ́ wọn. Wọ́n á ní gbogbo àwọn kíní ṣé a lè ṣe báyìí, ṣé a lè ṣe báyìí, Yínká a lè ṣe báyìí àmọ́ máa nílò pẹ̀lú nǹkan báyìí. I'm talking about 2010, 11 and kind of. Torí mo kúrò nígbà yẹn mo wá gbígbà mo wá ṣe IC ni. Bẹ́ẹ̀ ni. So ìgbà tó fẹ́ fún mi certificate, àǹtí mi Sínátù Àríjẹ wọ́n wà níbẹ̀. Àwọn ni major eyewitness mi, wọ́n wà àwọn nìkan ni wọ́n dóbi family mi jọ yẹn. Nígbà torí ìjọ́ tí mo ti dé báyìí the next week tó tẹ̀lé ọ̀gá tó mú mi lọ gan, òun gbọ́dọ̀ pé man this guy is something else. Kò sẹ́nìkan tó mọ̀ pé mo ní ìmọ̀ nípa bí a ṣe ń ṣètò àwọn nǹkan ilé. Ẹ lè gbé súnmẹ́nu díẹ̀. Electrical, electronics, technical, mechanical and so on like that. Àwọn èèyàn mọ̀ pé gift yẹn wà lára èmi. Bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ́ bá kọ́ mi ní nǹkan ẹyọ kan, bẹ́ẹ̀ mi ò ṣe sọ nǹkan ẹyọ kan yẹn di 1 million, òun ló máa ń rìn nínú ọpọlọ mi. Mo fi yẹn jọ ẹ̀gbọ́n dádì mi. Bẹ́ẹ̀ ni. So dad me is a medical practitioner and a good one for that matter, a gynecology to the core. So his blessed memory anyway. He's late now. So àǹtí mi wá pé àyìn nǹkan gbà tó ti wá graduate torí nígbà yẹn ó máa ń yá gbogbo àwọn yẹn pé àwọn tó wọ́n jẹ́ àwọn ọ̀gá mi tó wọ́n wà pẹ̀lú tí wọ́n sì pẹ̀lú Oríyọrí wọ́n á máa ṣe ojú kòkòrò pé àwọn fẹ́ tẹ̀lé èmi àtọ̀gá jáde. Tẹ́ ẹ bá ti lọ síta tẹ́ lọ tajà tó sọ fún kọ́tọ́ pé microphone tí mo mú lọ́wọ́ yìí o kì í sọ̀rọ̀ nìkan ní gbé jáde. Àwọn èèyàn kan wà ní gbòòrò ayé wá ní kẹ́ prove ẹ̀ pé ó yá kí nìkan mi tó tún ṣe. Ẹ hàn pé amóhùnmáwòrán ni ọkọ ẹlòmíì lè máa lọ sí pé amóhùnmáwòrán ni. À ń gbọ́ nǹkan tó ń sọ bọ̀ ṣé ẹ̀ rí nǹkan tí ó yẹ kẹ́ ẹ rí. Gẹ́gẹ́ bí tí a báwọn èèyàn ṣe ń wò yín sí pé mo like picture nǹkan tí bọ̀bọ̀ máa ń record. Technically ẹ̀kọ́ tó wà dín nǹkan báyìí. Èèyàn kù sọ̀rọ̀ títí yín. Again, so a week after èmi rí ọjà tá a bá ti tà wọ́n máa fi ń calculate pé ọjà mélòó ẹnìkan tà níjọ́ kọ̀ọ̀kan. I'm talking about electrical electronics for this period that time. So èmi máa ń ta ọjà tí wọ́n bá ní wọ́n á mú èèyàn bíi mẹ́ta pẹ̀lú mi. Ìgbà tó yá wọ́n di mẹ́rin wọ́n di márùn-ún. Ọ̀gá tó wà ní top one, this guy is something else.
àwọn girls wá pọ̀ ní àkáwọ́ mi gan. lọ́rọ̀ gbà yín ká. bàbá èkó là ń sọ yìí náà àwọn náà fẹ́ make èmi ti máa taxate because everyday mo máa ní calculation. tẹ́ bá jẹ́ target mi gbogbo nǹkan tó máa mú yín ra ọjà mi máa convince yín beyond reasonable doubt. mo mọ̀ pé irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ níjọ́ kan mo wà ní Lawansin mo wá ráwọn ọmọ Yíbò tí wọ́n mú socket wọ́n wá plug socket wọ́n á pa generator mo dúró mo ń wò wọ́n socket yẹn ò tètè kú ó sì lò bí i 10 minutes kó tó kú. wọ́n á ní ẹ̀sà wọ́n ní we use filter circuit breaker why not convert it to be a recharge socket. ọ̀bọ̀n yẹn ojú báyìí do you have the component? We are talking about the panel component. I did not study science something but. mo ti fẹ́ lọ síbẹ̀ pé mo ti gbọ́ òyìnbó yín mo dẹ̀ rí pé ó dàbí tẹ́ lọ school pé kí lẹ kọ́ gan ní school. I read mass communication. Yes. báwo lẹ ṣe wá ní ẹ̀bùn gbogbo àwọn oríṣiríṣi. ojú kòkòrò kí n lè mọ nǹkan sí òun ló ń dè mí láàmú o àwọn tó já àwọn mate mi gan bí mo ṣe bá sọ wọn ti máa pè come and see Yinka come and see Yinka Yinka Abubakar I'm a mass com student. mass com student yeah confam. ok ẹ jẹ́ ká padà sínú àlàyé ọ̀rọ̀ tẹ̀ ń bá lọ. so wọ́n wá ń bẹ̀rẹ̀ sí sọ pé tá bá ti jí láàárọ̀ kùtùkùtù báyìí ní company wa wọ́n á ní èèyàn mélòó ni lágbájá mú jáde ọjà mélòó ló tà èmi mo lè tajà bí 15 ní èdè mo dẹ̀ máa àwọn oríṣiríṣi product ló wà lọ́wọ́ wọn ìgbà yẹn rechargeable clipper ò tí ì common àwọn èèyàn máa ní fault pẹ̀lú àwọn kìíní ẹ̀ tó bá ti bàjẹ́ báwo lẹ ṣe lè tún un ṣe. àwọn onílágbára má bí wọ́n ní al-wiqayatu khayrun min al-ilaj prevention is better than cure. Are you getting me sir? bẹ́ẹ̀ ṣe máa ṣe pé kì í ṣe ẹ̀fọ́ ra kìíní nísìn láàrin wọn mọ̀ tẹ́ wá rà kó sáré bàjẹ́ pé ó máa dùn yín but báwo ni maintenance kọ́ tẹ́ ra yẹn ọ̀gá negligence pọ̀ fún wa Nàìjíríà yìí mo sì ń bọ̀ bẹ̀rẹ̀ gas ẹ̀pẹ́ ńgbà tí ẹ̀ ń bá mi tí mo tẹ́ dé ìbàlẹ̀ kan mo ń receive call mo pe chairman ọ̀nà Alábẹ́òkúta yẹn báyìí August mo ń bá wọn sọ ọ̀gá wọn ti dé o wọ́n ní Yinka sọ mo sọ fún Prime mo ní ẹ̀ ń bọ̀ wá wọ́n ní sọ nǹkan tó bá yẹ kó o sọ mọ́ sọ kọjá nǹkan tí kò yẹ kó o sọ. So kini yẹn go on that time and I spent like let's say 6 years with them wọ́n wá post me as assistant manager to another branch. ó dùn púpọ̀ náà àwọn tí àjọ wà ní Èjìgbò nǹkan kan gbà yẹn because àwọn kan ẹ̀ṣẹ̀ di bí àwọn Zainab Banko ewé iná is a very known family related to Alhaji Gawat that girl from their family and is an Ansarudeen fellow. So ó dùn pé táwọn tó ń wá join wa lèmi kúrò understand so inú wọn máa ń dùn pé tá a máa jáde pẹ̀lú mi màá ta ọjà tèmi tó yẹ mandate ní bias tèmi màá help gbogbo àwọn tó wà pẹ̀lú mi àwọn náà máa tọ́jà tiwọn. So there's one thing about this life when you know how to do something you think ahead of other people. ẹ má bínú sáà mo rántí jọ́ tí mo pàdé uncle Túndé Kèlání is my best man is my daddy mo máa fi wọn proud àwọn tí mo mọ̀ ní industry pọ̀ gan. gbólóhùn ẹ̀ ọ̀kan tán sọ wọ́n ní Yinka if you think well you will always reason excellent. Mr. Tobisa nǹkan tó sọ fún mi nìyẹn o mo àti gbà yẹn làákàyè mi ò kúrò lórí word ẹ̀yọ̀ kan yẹn ṣe get tí mo fi ṣe mo graduate èmi náà pè last year tá a ṣe graduation because wọ́n mọ̀ pé eégún lálẹ́ máa ń kọ́yìn ìgbàlẹ̀ everyone was just singing shouting ẹ̀sán so all of a sudden mo wá lọ rí i pé ok mo fẹ́ mọ nǹkan ṣe mo wà ní Ìgàndò èmi àtàbúrò mi Alájà Àyìnkẹ́ Ayélára òun lọ sí Ìlọrin èmi sì wà nílé brother wa ń bẹ̀ mo wá pé ọwọ́ tó bá ti dilẹ̀ òun ni èṣù máa ń bẹ̀ níṣẹ́ mo ti graduate fine báwo mo ṣe fẹ́ prove pé mo mọ nǹkan báyìí mo wá dé Ìgàndò mo lọ bá ọ̀gá that's when I met Mr. Olúwọlé nǹkan tí mo sọ fún yín àwọn èèyàn tó mọ̀ nípa story ayé mi wọ́n pọ̀ ẹ̀yẹ́ kí n bọ́ sí brain ní sẹ́mọ́ bínú kò ń ṣe ìgbéraga bọ̀ nínú gbogbo 30 state tó wà Nàìjíríà pátápátá state ẹ̀yọ̀ kan ni mi ti lọ. State wo nìyẹn? Zamfara state tó dáná máa ń lọ wọn lẹ́gbàá ìjọ tó yẹ kí n lọ a máa lọ shoot documentary káàkiri ni ó ní about 4 to let's say 7 years táwọn family mi kan kò fojú kàn mí they don't know where I am. níbi pé àdá kó lè bẹ́ẹ̀ ni grandma ẹ̀ máa sọ ìyá wa ya ṣàgà wọn á ní Yinka lọ marry èmi ní pé mo fẹ́ ní owó kí tó marry kì í ṣe èmi nìkan kí ni ẹ̀ ń dà láàmú àwọn ọ̀dọ́ àpọ̀ tó yé kí ni ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ pé I will need to be rich so that àwọn ìyàwó wa àwọn ọmọ wa ní suffer àmọ́ olùfìyàtìlá àkìlá abúwọ̀ jẹ́ fàtẹ̀ so ẹ má bínú pé mo sọ lárúbáwá o bó ṣe yẹ kí n máa gbé kalẹ̀ torí ilé lárúbáwá náà ti bí mi and besides Arabic language is language wọ́n ní àti gbé gègé sókè tákàndá tá a ṣe kọ bọ́n kálukú ṣe máa lo láìfẹ̀ sí ó ti gbẹ bẹ́ẹ̀ ṣe máa lo láìfẹ̀ yìí òun lẹ́ ń lò yìí kẹ́nìkan wá wò ní ṣùṣù God forbid bàtì
mo tún bá yín tàkẹ́ ẹ̀sán Ọlọ́run ní yíkẹ́ láéláé kí wọ́n á rí yín lóṣòdì bí i next month àbí kò yẹ tóbi fásùgbà ló ń bá wọn gbé kórópè aláàrú ẹ mọ̀ but meanwhile àwọn tí wọ́n ń ṣerú iṣẹ́ yẹn láwọn eré àbìkan bí kútọ̀ wọn tẹ bá pẹ́ lára wọn máa bínú alábàágbé náà máa ń pè wọ́n ti modernize ẹ̀ they help you to carry your pride, you give them their troubles. Understand? Mo wá lọ bá mi sọ Olúwọlé ẹ̀sà mo rí intention kìíní kan bí báyìí there is something we call sẹ́rí ọ̀rọ̀ gas ní gbogbo àgbáńláyé we don't have anything less than 15. ní gbogbo àgbáńláyé anywhere in the whole world gbogbo ẹni mo fi sọ mo ti máa ń sọ tipẹ́ nípa gas gbogbo nǹkan tó níran ṣe oníṣepẹ̀ gas di gas that 15 gbogbo ẹ̀ àmọ́ àwọn mẹ́wàá kan wà tó wọ́n sàlẹ̀ sà tó jẹ́ the best of the best of 10. Tá lè máa lò máa dákọ̀ díẹ̀ ń bẹ̀. We have oxygenated gas. We have hydrogen. We have argon. We have helium. And we have butano. Butano can be converted to be an LPG tí gbogbo wa máa ń lò létà máa fi ń dáná. Ó dẹ̀ ló máa ń dá wàhálà àlejò ń sìn. Oxygenated gas náà máa ń lò ní hospital tó máa ń gbé sáwọn èèyàn nímú yẹn. Hydrogen is one they use in àwọn weather náà máa ń lò. Kí ni carbide kan tó máa fi ń lè wẹ́ẹ̀dì kìíní yẹn and so on like that. Helium oníbọn máa ń lò ní industrial use. Let's talk about èyí tó jẹ́ titiwatiwa pé bó ti dilé ó ti tọrọ fọ́n kálé. Àwọn èèyàn máa ń ṣe mistake méjì kan. Kí ni mistake náà? Á dáa fún yín sà. Tẹ́ ẹ bá ti ra cylinder tẹ́ ẹ dẹ̀ ti fi gas sínú ẹ̀ ẹ dẹ̀ fẹ́ máa lò ó nílé láti máa fi dáná. Number 1 maintenance bẹ́ẹ̀ ṣe máa lo nǹkan yẹn ó ṣe kókó. Àwọn DPPR ẹni tó bá jọ̀gá àwọn ti mọ̀ pé bọ̀bọ̀ tó ń sọ̀rọ̀ yìí ó ti mọ̀ wá tẹ́yányán láàrin ọdún kan ẹ̀ẹ̀mejì péré ó kéré ju ẹ̀gbọ́n má service ẹ̀. Bẹ́ẹ̀ni gbọ́dọ̀ service gas. Bẹ́ẹ̀ ni àwọn table top gas tẹ̀fí dáná lé I'm telling you the truth sir. A gbọ́dọ̀ service ẹ̀. Bẹ́ẹ̀ ṣe wá ok mo wà ní old English mo gbọ́ ẹni mo fi sọ mo wà ní old English lẹ́nu mo bá wọn service nǹkan tó ń lò nínú bakery wọn. Bí mo ṣe ń ṣe àwọn nǹkan yọjú mo ní nǹkan yọjú pé kí ni bọ̀bọ̀ ẹ̀ tó ń ṣe yìí gbọ̀gbà tí mo parí tán tí wọ́n láì táwọn náà láì tẹ̀ fún ẹ pé wow ṣe wow because mo ti tú gbogbo ti fún tẹ̀dọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń lò wọ́n ń complain pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ lórí ẹ̀ mo ní inú mi dùn ìgbà tí mo ki hose yẹn tí mo kì bọnú omi tí mo wá ṣí látòrí ìdọ̀tí tó wà nínú hose yẹn ó pọ̀ kọjá bóyá yẹ ìdọ̀tí yẹn ló máa ń block ojú ibi tó yẹ kí iná gbàjá lórí bọ́nà tí ò bá ti wáyé a máa force ẹ̀ tó bá ti ń put ẹ̀ sórí bọ́nà yẹn a máa jẹ bọ́nà yẹn díẹ̀díẹ̀ bọ́nà yẹn á tètè máa bàjá á dógùn bó ṣe ń dógùn àwọn nǹkan tó ń dógùn ní bọ́nà yẹn á tún máa padà sínú inú ihò yẹn padà tátẹ́gùn bá ti fẹ́ sọ́n bá ti pa ó máa padà sínú inú hose yẹn á lọ máa block ojú ibi tí ó ń gbà yá lọ sí bọ́nà tí ò bá ti wá ráyè máa padà sórí regulator cylinder yẹn òun ló fà á táwọn hose mi tẹ̀ máa ń lò lé tó máa fi ń wú bẹ́ẹ̀ ni ìmí àwọ̀ akọ̀ bẹ́ẹ̀ dànù ó dẹ̀ mo ka kinní kan ní ìjọ tí mo rí yín last bí a week after wọ́n gba ọmọ ọ̀dọ̀ sà wọ́n kọ́ ọmọ ọ̀dọ̀ bó ṣe máa lo grill àti oven gas ó ní table top ní olójú mẹ́ta scanfros ó dẹ̀ ní hot plate ó tan hot plate kalẹ̀ tó ń gbóná ó dẹ̀ tún tan gas náà ìyẹn náà ń gbóná ń ṣiṣẹ́ lọ́wọ́ ó wá lọ sí pálọ̀ ó ti gbé nǹkan kan lójú ara rẹ̀ nǹkan tó gbé kan náà ó ti gbàgbé tí wo cartoon film lọ oven tí wọ́n tàn kalẹ̀ nígbà táwọn àwọn tó ń ṣe kéèkì wọ́n ṣe birthday mọ́júmọ́ ọ̀rọ̀ tí mo sọ kò sẹ́ni tí ò mọ sórí yẹn bí mo ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ bí ajẹ́ gbọ́dọ̀ sanwó ẹ̀ máa yín àti ìyàwó ẹ̀ wọ́n wà lọ́sípítù ọmọ ọ̀dọ̀ tó kọ̀ sí ní gangan nǹkan kan ò ṣe ọmọ yẹn but àwọn tán lọ tàn àwọn ló affect understand tẹ́mi bá rí news lórí afẹ́fẹ́ nípa ọ̀rọ̀ gas pé ó ba ibìkan jẹ́ ẹ máa rí àwọn kan tí mo máa ń post. mo sì ń bọ̀ lórí ẹ tí mo ti fẹ́ béèrè àwọn ìbéèrè kankan lórí ẹ̀ ẹ jẹ́ wọ́n á kọ́ padà lọ síbi sáfíìsì yẹn ẹ má bínú ibi sáfíìsì yẹn téèyàn ò bá sáfíìsì gáàsì ẹ ti sọ díẹ̀ lára nǹkan tí ó ń fà mo fẹ́ béèrè pé ṣé ó wà lára tó máa ń fa ìbúgbàwù nígbà míì tí wọ́n ló máa ń ṣẹlẹ̀ àbí kì í ṣòun. rárá ní tilẹ̀ tó lọ́hùn. méjì ni bẹ́ẹ̀ ni torí mo báwọn èèyàn wò mí lébọ̀. àkọ́kọ́ náà gbogbo àgbáyé tẹ̀ náà ti wò. of course ṣẹ́rí the liquidated petroleum gas we call it LPG usage ẹ̀ wọ́n design yẹn wọ́n ti reduce content gbogbo agbára rẹ̀ tó ti yín débi pé ẹ lè lò for home use. Tẹ́ bá ti wá lọ rà ní plant nǹkan méjì lẹ̀ mú wá sọ fáwọn customer mi pé ẹ máa expect nǹkan méjì o kì í ṣe gbogbo gas ló máa rùn ẹ má ṣe mistake kò gbogbo gas kan ló máa rùn. èwo ló wá máa rùn yẹn èwo ni kì í rùn èwo ló wá dáa jù nínú eléyìí tó ń rùn. méjèèjì náà ló dáa
àmọ́ tẹ bá ti ṣí gas bóyá ẹ fẹ́ dé orí àbí nǹkankan tí eṣinṣin bá ti ń kun orí gas tó dáa ni bẹ́ẹ̀ ni tẹ bá fẹ́ tẹ́sí bá ti ń gùn tí eṣinṣin bá ń kun pé ẹ̀ṣẹ̀ fẹ́ fix ẹ̀ sí ẹ fẹ́ fi regulator sórí ẹ̀ ẹ wá pè wáyé abẹ́fẹ́ dé bọ́nà 6 kg pé kò sí bó ṣe ní dún torí pé ẹ̀ ń dè lọ bóyá ṣe ṣìyẹn tí bá ti kún àrà tó bá ti wà rà gáàsì ẹ̀ dà àyè pé gáàsì tó dùn fèsì tó wà òkè ni so ẹlòmíì wọn kì í dè dáadáa then ẹlẹ́ẹ̀kejì ni pé nǹkan tó fà á tí gbogbo nǹkan yẹn máa fi ń blow òun ni àìkàkún lílo gáàsì. Lọ́nà wo? Dáadáa fún yín ṣé ẹ rí regulator tí àwọn èèyàn máa ń lò tán máa ń fi sí orí 6 kg èmi máa ń pè ní abuse of the usage my own thanks. Yeah, because negligence yẹn ẹ máa lo 6 kg tó yẹ kẹ́ ẹ lo normal burner direct fún láti máa fi dáná lé. Mo láwọn student àwọn máa ń bá mi wọ́n ní àwọn fẹ́ lo hose pẹ̀lú ẹ̀ láti lò fún olójú méjì table top ó lè jẹ́ oní gas ó lè jẹ́ oní ordinary one fine wọ́n lè lò bẹ́ẹ̀ but àwọn nǹkan kan rọ̀ mọ́ torí regulator campaign tó máa dè mórí kinní yẹn orí 6 kg tó wáyé pé 6 kg èyí tó máa ń ní tó máa ń gbádùn gan lé yẹn kò sí anybody nínú gbogbo àwọn engineer tó máa sọ pé dídè kinní yẹn kò kí ń sábà easy bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá wà dé mọ́ tí hose yẹn tó bá lọ gbẹ́nu sókè dá mi pé kò balance dáadáa nìyẹn bẹ́ẹ̀ ni linkage máa wà díẹ̀díẹ̀ àwọn èèyàn mi ò kí ń fura àyàfi engineer tó bá smart ó ní pé òun gbúdọ̀ kọ́kọ́ bá yín de kinní yẹn kó le ná tó bá ti wá dé tó lè àṣọ wá fi hose sínú ẹ̀ but ẹ bá ti connect hose mọ́ regulator yẹn ẹ wá ní pé ẹ̀ṣẹ̀ wá ń dè kò ní balance dáadáa confirm ni ẹ. pé ó wà máa ń fa ìdúgbàwò yẹn. Exactly, that's another thing, yes. Nǹkan tó máa ti ń fa nǹkan tó ó máa fi ń dúgbàmù tó máa fi ń explode. Gbogbo nǹkan tí èèyàn máa ń lò nínú ilé tó ń ṣe pẹ̀lú gas ó máa ní time. Dáná fún gbogbo Abẹ́òkúta náà dẹ̀ dáná fún gbogbo Ogun State. How can you tell me like in the next kódà kó jẹ́ àwọn olóko ó ní time ó ní iye hours tó máa fi dáná tó máa fi pàànà kò sí nǹkan tí ò gbúdọ̀ máa sinmi. Tó bá ti mo pe ọ̀rẹ́ mi kan ní OPL ara àwọn chief chef wọn ni Frank mo ní ìjọ tí kìíní ṣẹlẹ̀ lọ́dọ̀ engineer kí làwọn máa mú ní kán ní sùúrù kán má tiẹ̀ fọwọ́ kan anything kìíní ẹ̀ ti dùn mo ní kán lọ mú aṣọ kí wọ́n sókè sínú omi tó bá ti sókè aṣọ sínú omi ibi tí kìíní ẹ̀ ti ṣẹlẹ̀ gangan lórí main source bí ó ti ṣẹlẹ̀ gan kán fi aṣọ kán fi cover rẹ̀ tó bá ti cover rẹ̀ everything will stop. Yes. Gbé tí gáàsì bá ṣe gbáwù. Anywhere because hose yẹn ti là ó ti wà lọ́hùn yẹn kò dún lórí cylinder náà. Ẹ ní àǹfààní àti yọ regulator yẹn kúrò lórí kíní ẹ̀. Tẹ́ ẹ bá lè yọ ẹ fi omi láti ibi tí kíní ẹ̀ ti ṣẹlẹ̀ yẹn omi àtàṣọ lẹ máa fi paná ẹ̀. Kì í ṣe pé èèyàn máa bu omi sọ́ṣẹ́. No, it's very very wrong. Very very wrong. Èèyàn á fi aṣọ sínú omi ṣé omi ọlọ́ṣà àbí omi lásán. Ordinary water kò nídìí ọṣẹ kankan. Ṣùgbọ́n á jẹ́ irú àwọn aṣọ wo ṣe. Àwọn duster àwọn aṣọ àkísà kankan yẹn tí wọ́n fi ń nulẹ̀ ńlé. Ṣé tó lè gba omi sára. Bẹ́ẹ̀ ni ẹ kí omi bọnú ẹ̀ kẹ́kẹ́ yẹ kó sókè. Ibi tó bá ti bo ibi orí ẹ̀ gáàsì. Ibi orí ibi tí iná yẹn ti ń yọ. Ṣé ó dẹ̀ dá yín lójú pé omi iná ò ní ṣe gbùà níbi ibẹ̀ yẹn náà. No. Máa bàyàn láti sọ fún mi. Rárá ó máa kó ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ mo sọ fún yín ó máa kó ẹ̀jẹ̀. Àwọn míì ní àwọn ilé olówó tí mo ti lọ ṣiṣẹ́ tí máa fẹ́ ṣiṣẹ́ there's one man we call him veteran tí máa fẹ́ ṣe àgbé kìíní what do you call it fire extinguishers ó lè jẹ́ bẹ́ẹ̀ 3 kg or 5 kg àgbé kọ́sẹ̀ gbẹ̀bẹ̀ á ní Yínká I'm going out mo ti mọ̀ nǹkan tó mì yẹn. ṣé ìyẹn náà ń ṣiṣẹ́ fún àbí báwo. fire extinguisher náà ń ṣiṣẹ́ ó wà okay ó dáa because àwọn DPM máa allow pé kéèyàn lò but in case you don't have it at home that's the first aid you have to do. Iná ń yọ lẹ́nu anywhere ní pé gáàsì ló kọ́kọ́ bẹ́lẹ̀ kó tó di pé ó yarí kanlẹ̀ kódà ibi táyé bá gbàyàn dé sà ẹ lè mú aṣọ yín kẹ́ fà á tẹ́ bá yẹ tèrè omi ẹ bá yẹ tèrè àkísà tẹ́ máa lò ẹ kí aṣọ ra yín kẹ́ kí bọ́ mi kẹ́ fi kẹ́ sórí ẹ̀ ó máa kú tó bá ti kú ó máa dá return yẹn padà sí orí ibi tó yẹ kó ti wá àyàfi tẹ́ bá tẹ ẹ lè tàn kan tó wà flame kó ṣẹlẹ̀ ní ojú bẹ́ẹ̀ mọ́. ẹ jọ̀ọ́ kẹ́ tó tẹ̀síwájú ẹ jẹ́ n padà lọ sínú ìbéèrè àkọ́kọ́ mo béèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan wípé nígbà tẹ́ sọ̀rọ̀ pé wọ́n máa ń service gas. Of course. Bí mélòó ló yẹ kéèyàn service gas lọ́dún àti wípé ẹlòmíì ó máa ń lo gáàsì ẹ lójoojúmọ́ ẹlòmíì kankan tó bá kàn wá lé ló máa tẹ gáàsì báwo ló ṣe wá máa mọ àsìkò tó yẹ kó tó láti service gáàsì ẹ. adá fún yín sà àti oye lo January kọjá a wà ní February mo lọ iṣẹ́ kan ní ìjẹta ní sáìdì Ọbádá Abẹ́òkúta làwà mo wá wo bí ẹni yẹn ṣe ń lo àwọn scanfros yẹn olójú mẹ́ta
ó wá ní hot plate lẹ́gbẹ̀ẹ́ kan. Mo wá sọ mo ní mọ́mì mo ní máa nu ṣẹ́rí anytime tí ẹ bá ti lo anything tó ní ṣe pẹ̀lú table top gas ẹ ń parí gbogbo náà tẹ fẹ́ dá ẹ ṣe rice ni ẹ ṣẹ̀ wà ní lórí ẹ̀ ẹ gbúdọ̀ neat ẹ̀ ẹ gbúdọ̀ nùnú kẹ́ jẹ́ kó neat. kì í ṣe pé kẹ́hìn ò pé màmá nu later. ok nǹkan tó ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú-Òde yẹn tí n bá sọ fún mi pé àwọn nǹkan òróró yẹn tó máa ń yí gbogbo etí tọ́bù gà táwọn èèyàn kì í kàkún yẹn òun náà ó wà acidic in nature ó máa help tí iná bá dún gbàm òun náà ó máa múná. yes but a lot of people don't know. Wọ́n mi kì í ní ìdọ̀tí ẹ̀yẹ ká nùnú ẹ̀yẹ ká ṣe báyìí engineer bá mi ṣe mo ní it is not part of my dream mo fẹ́ kó mọ yín lára ẹ pé ọmọ ọ̀dọ́ yẹn àbẹ́yìn kankan kẹ́ wàá nù fúnra yín why you always so mo ní máa wà strict kì í ṣe owó tẹ fẹ́ sọ fún mi ni ó ní ṣe pẹ̀lú nǹkan tí mo ní kẹ́ ṣe bọ́ ẹ̀yẹ ká nùnú mo ti ṣiṣẹ́ tán ẹnu ẹ̀yẹ kó neat kó dẹ̀ wà okay. ó dà ká tó tẹ̀síwájú ẹ jọ̀ọ́ mo fẹ́ rọ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá jákèjádò àgbáyé ọ̀rọ̀ ńlá ló ń bọ̀ yìí o ẹ bá wa share fídíò ìgan rẹpẹtẹ Bembeyeke TV. Yes. ẹ bá wa share fáwọn èèyàn yín gbogbo káàkiri kó la àgbáyé já ẹ share fídíò yìí ẹ jọ̀ọ́ ó ní àwọn àǹfààní tó máa jọ ṣe wá o bó ṣe ń ṣe mí torí èmi ti ń kẹ́kọ̀ọ́ mbẹ̀ mo mọ̀ pé ó ń ṣe ẹ̀yin tẹ̀ ń wò àwọn tí ìwà tí ìwò ń kọ́ ẹ pè dọ́dọ̀ wọn ẹ já tẹ̀síwájú Engineer Yínká nípa ọ̀rọ̀ gáàsì yìí tẹ̀ ń sọ yìí àwọn nǹkan wo ni wọ́n lè fi gáàsì ṣe tó máa jẹ́ fún ìwúlò lóòótọ́ àwọn èèyàn mọ díẹ̀ ṣùgbọ́n bóyá ẹ̀ǹbẹ́yìn tún mojú lè jà ẹ̀ dáadáa ṣe lè sọ díẹ̀. ayé ti di ayé ọ̀làjú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo kúrò ní school torí ojú kòkòrò mi èmi àtọ̀rẹ́ mi a máa ń pè bọ́ọ̀ yẹn ní lema from Niger State lọ sí ilé direct a ya ibì kan ní Kwara State they have a technical college in Jeba àwa pàdé ọ̀gá kan a ní afẹ́ kan ó ní òun fẹ́ ká kọ́ nǹkan kan kó tó kọjá mining technology ó láwọn ń ṣe 4 month course kan lọ́wọ́ 4 months bí ẹ ká lò èmi lò 8 months àwọn yòókù lọ wọ́n dá mi dúró fún 2 months ìyìn délé gan ibẹ̀ yẹn gan ni mo gbà lọ sí Èkó straight tí mo fi lọ join Top World ok ibẹ̀ yẹn tí n bá sọ fún yín pé nínú gbogbo ọgbà yẹn nǹkan méjì la máa ń lò kí n lo generator bẹ́ẹ̀. ẹ lo generator báwo lè ṣe wá ń lo náà. a máa ń lo solar energy nǹkan yẹ kí n ní experience pa solar energy gan ni ẹ a dẹ̀ máa ń lo gas technology that's what we call a gas technology and a converter carburetor. ṣẹ́rí carburetor yẹn àwọn èèyàn kò ti di fọ́rọ́ tọ́kálé ẹnìkan post kìíní kan jẹ́ òní bóyá máa rí pé mo dà sórí ìkíní ọ̀dọ̀ mi mo dẹ̀ make comment mo ló depend bí èèyàn bá ṣe lò àti bí èèyàn bá ṣe ń là káì nípa ẹ̀sìn bí èèyàn ṣe ń lo converter carburetor pẹ̀lú generator tó dẹ̀ máa jẹ́ nǹkan tó máa múná wá tí ò ní rí pé ẹ fẹ́ lọ ra petrol tí ó máa tètè máa tán understand so wọ́n ti design kíní ẹ̀ ó ti wà nílẹ̀ tipẹ́ bẹ́ẹ̀ ni àwọn máa ń lò fún caterpillar tá a máa fi ń ṣe àwọn truck tá a máa fi ń kó àwọn goods tó bá wọlé a máa ń lò. ẹ máa lo kíní gáàsì fún. yes à ń lò now see all these things they are vacuum. ẹ ń lò fún generator. yes now. ẹ sì kàn mí bẹ́ẹ̀ yẹn ok àwọn èèyàn tẹ̀ tí ń wò lójú screen bẹ́ẹ̀. a máa tó rí sẹ́rí kìíní ẹ̀ ó ní í ṣe pẹ̀lú size. ok yes ẹni tí o bá ti understand nǹkan tó ń pè ní watt àti kVA ó lè máa ní àǹfààní àti voltage ó lè máa ní àǹfààní àti operator lẹ́yìn generator pass my neighbor generator tó tẹ̀lé pass my neighbor tó pé separate ibi tẹ́ máa bu oil sí wà ibi tẹ́ máa fi set aside you can begin to use the converter carburetor ṣe understand ẹ lè máa lò so price yẹn tó gbé price yẹn yàtọ̀tọ̀ síra wọn ṣe understand ẹ lè lò láti máa fi tanná mo sọ fẹ́ nìkan lánàá nígbà tí mo bá yín sọ̀rọ̀ tán lórí fóònù wọ́n ní àwọn fẹ́ wá kí wọ́n bá wọn níbi kan tí ó ló bá mi sọ̀rọ̀ mo máa ń mọ̀ because level tí wọ́n máa fi bá mi sọ̀rọ̀ yàtọ̀ sáwọn èèyàn tiwa irú ẹ̀yin sẹ́ ìpè mí Engineer Yínká ẹjọ́ èló ni nígbà fi lè mú yín kẹ́bí pé èló ni mo lè gẹ́ẹ̀tì kíní tó máa fi ń sọ gáàsì di generator tó máa ń tanná yẹn man well ẹ máa fún mi 150,000 àwòdì ẹjọ́ má bínú mo lè gba 100,000 lọ́wọ́ mi màá wá sí ẹ̀ bíi pé irú generator wo lè fẹ́ kẹ́ ẹ fẹ́ lò ó fún àwọn engineer náà dẹ̀ tún gbọ́ nǹkan yẹn ìyẹn kú mistake tẹ́ nìyẹn ṣe ní Ìjẹ̀bú or something when they give a work to do you don't just go ahead you make a findings about the kind of work they want to give you understand irú kíní yìí báwo ni nǹkan tí mo lè rà fún wọn báwo lè ṣe lè tó ṣe get àwọn èèyàn máa pè é pé kó wá bá wọn ṣe nǹkan báyìí
kó tó dé wá kọ́kọ́ béèrè náà pé báwo ni nǹkan tẹ́ fẹ́ lò fún báwo lè ṣe rí ṣe get níbi tí èmi gbá research tèmi dé ó ní machine kan tí wọ́n ti design ìyẹn kó máa jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ tẹ́ máa ń fọ aṣọ ẹ̀yin tẹ́ jẹ́ laundry whatever washing machine tẹ́ máa ń lò yẹn àwọn kí n máa wà too into deep kọ́ ọ̀gá máa wà confused nípa ẹ̀ nǹkan sọ lè rí fẹ́ gbogbo washing machine kan ló máa ń lò náà yes research ti kọjá bẹ́ẹ̀ irú kíní ta design yẹn ó ti need way ta ṣe ń connect ẹ̀ mọ́ solar energy tá a bá ti connect ẹ̀ mọ́ solar energy wọn pé kí wàá ní base ọmọ component wà nílẹ̀ fún already ṣe rí compressor táwọn èèyàn máa ń lò tó máa fi ń fẹ́ kíní tó máa fi ń paint compressor ní size àwọn compressor kan tó wà pé iṣẹ́ títí ẹ̀ ó máa tún ní àǹfààní àti gbéná já yàtọ̀ sí generator bẹ́ẹ̀ ni mo sọ so a máa ń lò instead of yẹn a máa connect ẹ̀ máwọn base kan kí n máa ṣàlàyé ẹ̀ láwọn tó jẹ́ ọ̀gá mi àtàn pé bọ̀bọ̀ ìfẹ́ tó àṣírí wa ṣá no. ẹ̀yin tẹ̀ ẹ̀ ń ṣiṣẹ́ ká máa fọṣọ ká máa fi ṣe iṣẹ́ ṣe get you can call my number I will surprise you forget about use of light. Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Flash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Flash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. Flash Express Logistics Services. Your convenience is our priority. So anybody tó bá fẹ́ lò kàn pè mí mú kàn máa sọ léèrè fẹ́ ni washing machine ó ní agbára jura wọn lọ ó dẹ̀ máa ń ní ṣe pẹ̀lú báwo la ṣe lò sí ìmí àmọ́ máa dùn gbùgbùgbù táwọn èèyàn bá ń lò ìmí ó máa silent kò ní pariwo púpọ̀ á dẹ̀ wà okay you understand but mostly used with light àwọn ìgbà àti lè ta lè lò fún ẹ pé á torí solar energy forget solar energy nǹkan míì wà tó jẹ́ base tẹ́ lè lò fún the use of gas I'm very proud of it. Yes ó ní nǹkan tá a máa connect ẹ̀ mọ́ tó máa fi wà okay you understand so back to the matter sir kí n máa wọnú yẹn púpọ̀ lílo gas bẹ́ẹ̀ mo sọ oríṣiríṣi gas ni ó pọ̀ àmọ́ èyí tó jẹ́ butano tó jẹ́ the main we have HO2 we have CO2 we have many of them helium and so on and that àwọn kan wà pé ní industrial usage ni wọ́n and we have a domestic use so nínú nǹkan tó máa ń fà á tí nǹkan máa fi ń dúgbà àmì tẹ́ bíèrè lẹ́kọ̀ọ́ yẹn a domestic hose ó wà and we have industrial hose àwọn èèyàn máa ń bìlì pé táwọn bá lo domestic hose fún industrial ó sì máa sáàbà wọn no tó bá sáàbẹ̀ lé ní máa expect kó máa sáàbẹ̀ lọ́la yes mo ti rí situation pé wọ́n lọ ń ra a domestic hose for more than 10 times wọ́n bá ti ṣí gas báyìí gbogbo hose yẹn kàn bẹ́ẹ̀ pù èèyàn kan nu wọn tó mọ̀ mí wá ní kán pè mí gba tí máa dé wájú metro lọ mo ṣáà débẹ̀ ṣàwọn kí làwọn máa ṣe múlẹ̀ kan wéṣẹ̀ òwò kan tẹ̀ ra yé ni mo let's go for industrial because nǹkan tẹ́ fẹ́ máa lò fún nǹkan àgbáyé ni nǹkan táwọn èèyàn máa consume ni you understand tẹ́ ẹ bá ti connect ẹ pẹ̀lú láti last year ìṣúná February March tí mo ti bá wọn ṣe mo ẹ̀ṣẹ̀ lọ síbẹ̀ lánàá mo lọ bá wọn service ẹ̀ ni you understand so ọ̀dà torí àsìkò ẹ̀yà ń sáré tún mú ìbéèrè kan wá àwọn bíi sìlẹ́ńdà gáàsì míì tán ń lò nínú ilé tàbí níbi iṣẹ́ míì ti máa jí pátá ọ̀dàrẹ̀ àti máa ṣe ṣé yẹn náà ṣé kò séwu nú èèyàn lè máa lò lọ bẹ́ẹ̀ àbí ewu wo ló ní ṣé èèyàn lè sọ pé òkè wẹ́dà ó dáa ibi ti jẹ ẹ bá mi lórin mọ́ ó yẹ ẹ bá mi kàn lọ́dà ṣé gbogbo yẹn náà ṣé èèyàn lè ṣe ẹ sáré ṣàlàyé yẹn náà. Actually ní lọ púpọ̀ lórí yẹn because àwọn tí wọ́n jẹ́ specialist lórí iron acceleration wọ́n wà nǹkan tí mo ń bàdá pé gbogbo iron láyé wọ́n máa ń lẹ̀ mọ́ra wọn láti complain tó fi máa dúdú tó máa wà pẹ̀lú ara wọn nǹkan tẹ́ máa fi mọ̀ ni pé tómi bá ti ń dà sí lára á máa ṣí dẹ̀dẹ̀ ẹ̀ náà àríkó ti ń ṣí
ẹnìkan gbé 12.5 kan wá sọ́dọ̀ mi recently irin tó ń fi build ẹ̀ mo ti mọ̀ pé Tòkunbọ̀ ló dẹ̀ strong mo wá pé ẹ̀dẹ̀ ló jò sálẹ̀ èmi náà wá lọ fi gáàsì máa rí pé ó jò sálẹ̀ how come understand. eré mi ti ní gáàsì méjì bẹ́ẹ̀ tó jò sálẹ̀. yẹ ó máa jò mo máa kó àwọn èèyàn tí má dẹ̀ ti kọ yín ẹ send owó sí ọ̀gá mi Tóbi Fátùbà tí ẹ bá fẹ́ kó jò mọ̀ ẹ bá send owó sí wọn yìí máa wà okay. ẹ má tiẹ̀ pè yín gan-an wọ́n máa pè yín lójú. tẹ́ ẹ bá ti ra gas ẹ ra 3 kg 5 kg 6 kg 12.5 and so ẹ fẹ́ máa lò nílé àbẹ́ ń lò ní company ẹ dẹ̀ gbé díẹ̀ lílẹ̀ ẹ má jẹ́ kí yẹ̀pẹ̀ àbí omi kó máa dà sí ìdí ẹ̀ bí ẹ máa gbàgbé rẹ̀ bẹ́ẹ̀ ni it's very very àwọn tí ìgbà ó máa jẹ ṣáá ni but ẹ bá gbé díẹ̀ lílẹ̀ tẹ pé ẹ fẹ́ prevent ẹ̀ dáadáa aṣọ bíi ìkísà kan náà lè máa wá ẹ máa gbé pákó kalẹ̀ ẹ máa gbé kíra ẹ máa gbélé lórí ẹ̀yẹn bẹ́ẹ̀ sí mi 12.5 normally lọ́dọ̀ àwọn PPR àmì DVPR but any 12.5 kò gbọ́dọ̀ kọjá 15 years tó máa fi expire kò sí bọ́ ṣe lè build ẹ̀ kọ́ àkàn build ẹ̀ láti lóyìnbó but torí pé irin ara rẹ̀ strong àwọn Tòkunbọ̀ yẹn ìmí ò ti pẹ́ gan wọ́n kàn gbé kalẹ̀ wọn lò ó ní àwọn ti lò ó níbi kan wọ́n á padà lò ó mọ́ but èyí tó ń lò continuously tó dẹ̀ ń gba aṣẹ́ tó ń ṣiṣẹ́ lójú méjèèjì 15 years ẹ̀ tó bá di pé ẹ̀sà ẹ lọ change ẹ̀ o. 15 years. yes sir. yẹn àwọn gáàsì yìí 15 years. any cylinder. 15 years ni ìyìn sọ àwọn kéèké yẹn o. bí bá ti lò ìdàkẹ́ bírú àwọn I think it's Shell and Total company wọ́n máa ń swap product wọn ẹ máa gbé lọ sí company wọn tó bá ti gbó ẹ máa load gas níbẹ̀ wọ́n ti máa load ẹ̀ kalẹ̀ ẹ máa gbé tọ̀dọ̀ wọn kalẹ̀ ẹ̀ dẹ̀ máa gbà mí tó jẹ́ èyí tó máa gbé fún mi. ó máa jẹ́ tọ̀dọ̀ wọn ṣáà. of course na sure tẹ́ bá ti gbà mí lọ́dọ̀ wọn àwọn míì náà máa ń ṣe kó máa mo ti ríbi kan lẹ́kọ̀ọ́ somewhere around Okofina ìṣubí àwọ̀ so wọ́n máa ń ṣe pé tẹ́ bá ti gbé débẹ̀ wọ́n á check ìtẹ́ gbé wa tó máa yẹ kó wà in good stand pé kò tí ì bàjẹ́ púpọ̀ àwọn máa ń recycle ẹ̀ ni and they use to build another one so wọ́n máa fún yín tuntun míì ẹ máa san owó ẹ̀ tí ò ní pọ̀ ẹ máa ra gáàsì náà ẹ máa gbé lọ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. ó dà ẹ ti sọ̀rọ̀ ti gáàsì báyìí ẹ dẹ̀ ti sọ̀rọ̀ díẹ̀ nípa ti generator. of course ewu kan míì wo ló tún wà nílẹ̀ bóyá ẹ tún fẹ́ kọ́ mọ̀ àbí kára fi mọ́ síbẹ̀ yẹn náà. kò sí nǹkan tó wà nílẹ̀ púpọ̀ much pé anything tó bá ti níṣe pẹ̀lú home appliances ní lílò we talk about the microwave we talk about the iron we talk about the blender and so on like that tó ń di pé inú kitchen ni wọ́n ti ń lò mostly you can get contact with me ó ní ọgbọ́n tá a máa ń dá sí àwọn kan yẹn due to the nature of this country àwọn yẹn pé a sì wà under developing no àwọn engineer àwọn try everyone is trying and we are working very very well to be sincere with you mo ti rí where there's something we call a biogas that's another thing yes biogas is a special topic on its own don't get me wrong the use of a waste management ìgbẹ́ ẹlẹ́dẹ̀ ìgbẹ́ ẹṣin ìgbẹ́ táwọn èèyàn ń yà sínú sálángá ìgbẹ́ ẹranko and so on like that ìgbẹ́ àwọn màálù. yóò tún di nǹkan ìwúlò. bó ṣe wà yẹn ẹ sà ẹ má yẹ kí n tàn yín sà Mr. Tóbi ní orígun mẹ́rin Ogun State tí Ogun State federal government tó bá fẹ́ gba èmi àtàwọn ọ̀gá mi tó bá fẹ́ gbà wá special we are ready to work with you guys. wọ́n ní àǹfààní àti produce gas títí wọn. mo ti I'm telling you the truth sir. pé odidi Ogun State lè produce gas. they should call me please call me. Biogas is the best. Ogun State lè. ẹ lọ sórí kán lọ sórí platform mi I have a platform mo náwọn ọ̀gá tajọ́ ń ṣe pàlọ́ pẹ̀lú orúkọ bẹ́ẹ̀ gbogbo àwọn manual yẹn àwọn máa design ó ní a máa chemicalize a máa fi sórí base kan ó ní àwọn kọ̀ọ̀kan tó máa ṣe pẹ̀lú we have a filter we have a tube and so on like that kí n má mention púpọ̀ ó dẹ̀ máa form gas a máa convert ẹ̀ sí gas ẹ máa lò ó lé ó dẹ̀ wà very much used lẹ́nu ìgbà tí mo dé Abẹ́òkúta yìí for more than 4 years. ẹnìkan náà ti pè mí fún irú ẹ̀ rí láìpẹ́ yìí pé nípa ọ̀rọ̀ biogas ò ṣe biogas is the best to me. ẹ máa tẹ̀síwájú. ó lè wọ́n díẹ̀ lóòótọ́ bọ̀ tẹ́ bá ṣe kẹ́ tó lè sọ pé ẹ fẹ́ tún kankan ṣe ń bẹ̀ tí wọ́n bá yín connect ẹ̀ tó dẹ̀ wà okay mo lè guarantee 3 to 4 years. ẹ̀yin ni pé ẹ̀yin fúnra yín ń tẹ̀ ń sọ ni pé ẹ̀yin náà ẹ mọ̀ púpọ̀ nípa. of course sure. pé ara ṣe yín ni. mélòó la ẹ fẹ́ mọ̀ tán gan ìmọ̀ yìí mọ̀ pọ̀ o a tún bá yín lórí nǹkan tẹ tún dé tẹ tún. àwọn iṣẹ́ àwọn practical tá a máa ń ṣe gbà tá a wà ní technical school nìyẹn gbogbo àwọn mp3 kìíní kan oníbà yìí máa ń convert charging point ẹ ti bàjẹ́ a dẹ̀ máa yọ USB cord a dẹ̀ máa oníbà yìí máa connect act àti. tá ń sọ fún yín pé ìran Yorùbá ò ní làákàyè ọ̀dà ẹjọ́
ǹjẹ́ tún ní bóyá ìmọ̀ nípa ọ̀rọ̀ solar solar. Of course. Ẹni mọ̀ nípa very well. ṣe ẹ̀dẹ̀ ń ṣe bí iṣẹ́ náà. mo máa ń tún ṣe, mo dẹ̀ máa ń já ìlọ fún installation ẹ̀. bẹ́ẹ̀ ni ṣe rí àwọn ilé kan àtẹ̀bá ti kọjá ń bẹ̀ ẹ máa rí pé wọ́n máa tó kíní àwọn solar kíní ẹ̀ sólé. Yeah, ó ní í ṣe pẹ̀lú size, ó dẹ̀ ní í ṣe pẹ̀lú kan tí yẹn bá ń lò nílé. Solar energy, I like the usage, but maintenance solar energy bó ṣe wà ó máa ń gbéyàn. Ní solar náà. Òun náà generate electricity lòun náà. Ó máa gbéyàn ájúyàn dànù. Energy lòun náà, and àwọn kan wà tí pé nínú solar we have different type of kVA of it. Àwọn kan wà tá a bá install a máa ń gba 350,000, èyí tá a máa ń gba 500,000. Mo ti gbaṣẹ́ pẹ̀lú ọ̀gá mi pé solar energy la lọ install ní Ṣàgámù 1.5 million naira. A dẹ̀ ṣe tán àwọn àtàjọ lọ oníkálukú mọ iye tó kàn òun. But àsọ̀gá èèyàn gbọ́dọ̀ experience yẹn lè máa ń understand. Èmi máa ń bẹ́ẹ̀ curiosity honestly. Nǹkan tó mú mi wọnú solar ni pé ṣẹ́rí solar energy yẹn ó ní ṣe pẹ̀lú gas energy náà. Bẹ́ẹ̀ ni because iná tí solar máa produce àwọn base kan wà lórí gas system tó ní ṣe pẹ̀lú electricity like hot plate on the top of this thing. They can use it. Ó ní bọ́yìn máa connect base. A máa ń pè kíní kan ní balance. Àwọn èèyàn kan máa ń pè ní cut down. It's a power cut down. Wọ́n lè gbé 5 kVA solar energy wọnú ilé kan kí wọ́n á ní òun nìkan lè máa fẹ́ máa lò fún hot plate. No. Ó máa burn everywhere. Yeah, so ó ní basement kan tẹ́ máa plug iná hot plate títí tí tabletop ẹ máa lò tẹ́ máa plug ẹ̀ mọ̀kẹ́ tó plug ẹ̀ máa rò gidi ṣe kíní. Nǹkan tẹ̀ ń gbìyànjú àṣọ báyìí ni pé solar máa ń lágbára ń gbà mí débi wípé ó lè gbé iron gan. Of course, sure, dáadáa. Àwọn iron kan wà pé bí i 1,200 watts, we have 1,000 watts and 500 watts and so on. Ó lè gbé dáadáa. Ó depend lórí panel ẹ̀ bọ́n bá ṣe build ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ béèrè làwọn èèyàn máa fẹ́ béèrè lọ́wọ́ ti yín o torí gbogbo àwọn àlàyé yín èmi ò lè béèrè ẹ̀ tán gẹ́gẹ́ bí mo dàbí agbẹnusọ fáwọn ará ilé tó wù. Bẹ́ẹ̀ni. Mi lè béèrè ẹ̀ tán ṣùgbọ́n ní ṣókí màá fẹ́ kí ẹ dárúkọ yín lẹ́ẹ̀kan sí ẹ dẹ̀ pé nọ́mbà yín síta fáwọn èèyàn wọ́n lè fẹ́ pè yín wọ́n lè fẹ́ kàn sí yín lórí gbogbo ohun tá a ti sọ̀rọ̀ lórí ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa mo fẹ́ ká mọ̀ kinní kan ó mọ̀ ṣe pàtàkì kẹ́ ẹ pín fídíò yìí o ẹ share ẹ̀ dáadáa dọ́dọ̀ àwọn ẹlòmíì ẹ wá mọ̀ nǹkan bẹ́ẹ̀ ṣe ń share yẹn ẹ jẹ́ ká tún jọ máa pàdé ní comment section bí ìṣe wa ṣe rí àwo lè mọ ní tẹ́ ẹ ní lọ́kàn gbogbo à lè jọ mọ wọnú ara láti tún mọ kí ni ìgbésẹ̀ míì tó yẹ ká gbé ẹ tẹ̀síwájú ẹ pe nọ́mbà yín àti orúkọ yín. Presently now because láti bí ọdún tó kọjá lọ àwọn èèyàn sọ pé nọ́mbà mi àwọn kan ti mọ nọ́mbà mi tó bẹ̀rẹ̀ sí ẹ mọ nọ́mbà tẹ mọ̀ ẹ má bínú náà ni mo lò fún WhatsApp mi àwọn kan dẹ̀ ti ń connect mi lórí ẹ̀ but presently now ẹ pé 080 56 35 96 09 àbí kẹ́ ẹ pé 091 69 37 46 99 lẹ́ẹ̀kan sí 080 56 35 96 09 091 46 091 69 37 46 99 ayédùn náà lẹ pè kò sí wàhálà. Kí lorúkọ lè ṣe yín àwọn èèyàn á tún fẹ́ wọ́n fẹ́ mọ̀. Well, it's Yinka Classic Venture. Understand? Just Yinka Classic. Àwọn tó jẹ́ tèmi wọ́n ti mọ̀ káàkiri bẹ́ẹ̀ ni sá. Tọ́ ẹ ṣeun tẹ́ gbà wá lálejò. Yes sir. Ẹni gbogbo tó bá máa gbà pé ẹ fẹ́ gbà wá lálejò dandan. Lóòótọ́ ọwọ́ fẹ́ dídí ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ ṣé fún ìlanilọ́yẹ̀ yín. Ẹ̀yin ṣe jù. Àmọ̀rí inú mi dùn. Ìyanu àṣẹlẹ̀ iléeṣẹ́ inú dẹ̀ ní bàjẹ́ lágbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn wa ẹ̀yin fans mi ẹ mọ̀ pa àmọ́ra wa Èkó, Abuja, Niger State, Kaduna everywhere. Tẹ́ bá ti rí mi tẹ́ ẹ ti ń wò báyìí ẹ máa share ẹ máa like ẹ tó ti yé kò sí wàhálà mo wà pẹ̀lú yín kẹ́mínáìzẹ̀. Tọ́ ẹ ṣeun ṣùgbọ́n ká tó wá lọ lórí ètò mo fẹ́ fi ìbéèrè kan parí ẹ̀. Iṣẹ́ gáàsì yìí ṣé àti gbogbo nǹkan tẹ́ ti kálẹ̀ yìí ṣé ìjọ́ wo ló ń wù yín tẹ́ fẹ́ stop iṣẹ́ lórí ẹ̀ bóyá tẹ́ máa stop iṣẹ́ lórí ẹ̀ tẹ́ máa lọ mú bóyá iṣẹ́ mi ṣe. Question tó lágbára lẹ béèrè yẹn. Ṣó wù yín láti sọ pé a stop iṣẹ́ jáde. Ṣé rí ẹnìkan kì í mọ gbogbo nǹkan tán èyí tó dẹ̀ dáa jù ni pé gbogbo iṣẹ́ láyé yìí tí èèyàn bá ti ṣe dáàrin kan àwọn onífúbọ́ọ̀lù yẹn náà bẹ́ẹ̀ bọ́n máa ń rìtáyà Okocha and co. Hang the boot. Yes iṣẹ́ tiwa náà tá a bá ti ṣe dáàrin kan àwọn kan wà tá a ti train
like Biogas and co mo train àwọn kan pé mo train mo bọ́. ìyẹn tẹ́ ń gbìyànjú àti sọ ni pé ó dọjú ogbó kẹwò pé bóyá. tó bá ti tó time kan mìíràn pé owó ò ní lè fẹ́ gbé spanner mọ́. ìyẹn ni pé ó jẹ́ iṣẹ́ tó rí ìdìbò yìí nìyẹn. exactly I love it. mo fi ń bọ́ family mi náà so ó dẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ ṣé gbogbo àwọn àlàyé tá a ti gbọ́ ìyẹn fi hàn wá wípé ìran Yorùbá làákàyè pọ̀ lórí Ọlọ́run dá wa dáa mo mọ̀ pé ẹ̀yin náà ti mú tiyín bẹ̀ ẹ já pàdé comment section yẹn bá a ṣe sọ ẹ má sì gbàgbé gẹ́gẹ́ bí MC yín tó dáńtọ́ àwọn show yín yẹn ẹ kàn sí Bembeyeke TV lọ́wọ́ kan á ṣe yóò dùn mọ́ yín nú gan rẹpẹtẹ ẹ lọ sí Bembeyeke comedy àwọn comedy wa yẹn tẹ́ ti máa ń rẹ́rìn àárín tàkìtì lórí YouTube yẹn ẹ lọ síbẹ̀ Bembeyeke comedy ẹ bá wa parí òwe yìí ẹ wò yóò máa jú wa ṣe láṣẹ Èdùmàrè Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bembeyeke lẹ ń pè mí lónìí ẹ ti wò lóní Bembeyeke ó yá ẹ share ẹ fáwọn ẹlòmíì lóní Bembeyeke. Now here's what people do not know, that you can actually cut down the expenses on transportation and accommodation when you first take a step by owning a land. Imagine owning land in one of the busiest places in Abeokuta, matter of fact the heartbeat of Abeokuta, where you have accessible road networks, stable electricity, and you get to meet people of value in this particular environment. Even as a Lagosian, you can stay in Abeokuta and work in Lagos. All you need to do is commute via train, which is of course provided to make transportation easy for you without fatigue. Now this is why Homeland Estate was established, to help you sail the shores of life easily without having to spend so much. With a sum of 1.8 million naira, you stand a chance to owning a plot of land. Now the sweet part is, even when you do not have up to 1.8 million naira, 500,000 naira is a very good amount. You can stand a chance to own a land with us. You just need to spread the payment within a stipulated time. We have the 3-month plan, we have the 6-month plan, and we have the 1-year plan. Now imagine you doing all of this. Tell me, how are you going to have to spend a majority of your money for the year in accommodation or transportation? These things are very simple, and that's why we are here for you. Homeland Estates will bring you lifestyle and comfort at your fingertips. Abeokuta is a very peaceful place. Matter of fact, the people there are very welcoming. It's the closest to Lagos City. In fact, if you work in Lagos, you can easily stay in Abeokuta. All you need to do is commute via the train, thereby reducing the fatigue that comes in transportation and traffic. Now, this is very possible if you take the ferry boat step. You can't possibly do all of this and remain a tenant. And that's why Homeland Estate was established, to bring you lifestyle and comfort right to your doorstep without having to stress too much or even spending too much. Now, this is how it works. Homeland Estate was established to give you this lifestyle and comfort easily, and thereby creating solutions to your transportation and accommodation issue easily. It is situated at the heartbeat of Abeokuta Kobakpe, where we have accessible road networks, stable electricity supply, and even get to interact with people of value in the community. It is also very close to the train station, where you can easily commute from Abeokuta to Lagos. The funny part of it is, if you reside in Abeokuta as a Lagos person or as someone who works in Lagos, you get home first to some people who have to commute to other parts of Lagos. You know the story. You work in VI and you stay in somewhere like Egbeda. Someone who is going to Abeokuta will definitely get to Abeokuta before you do. Now, these are the benefits that you stand to get if you have a land with us. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù. Ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù. Ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ gbọ́
tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn ò sí kìnìún lọ bá ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì eléyìí lẹ́dùn jù ó bá fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò. Bóyá sọpọ̀ ti lọ Bembeyeke TV lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí lẹ́dùn jù Daniel Salomon ló mú gbà yìí òun ni ẹ máa wò.